Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin èèyàn mi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ kú àtàárọ̀. Ǹjẹ́ tí ẹ ti gbọ́ rí kéèyàn kan pa á lówe fún yín tàbí kó fi sọ̀rọ̀ fún yín rí wípé àgbò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì, iṣẹ́ ọwọ́ oníkálùkù ló ń jẹ. Ṣé ẹ ti gbọ́ rí? Tẹ́ bá ti gbọ́ rí, ṣé ẹ mọ̀ túmọ̀ rẹ̀? Tẹ́ bá mọ̀ túmọ̀ rẹ̀, kí ló túmọ̀ sí? Ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín. Ṣé ẹ rí àgbò àti Gẹ̀ẹ́sì ìyàtọ̀ ọ̀rọ̀ méjì ni? Kò dẹ́ ń sọ̀rọ̀ àwọn èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Kì í dẹ́ ṣe pé orúkọ èèyàn ẹ̀yà kọ̀ọ̀kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn kó tó ẹ jẹ́ n sọ túmọ̀ ẹ̀ fún yín kí n yànnà náà dáadáa. Ṣé ẹ rí nǹkan tó ń pè ní àgbò ní èdè Yorùbá ní àwọn Portuguese, àwọn tá sì ń pè ní Gẹ̀ẹ́sì ní àwọn British ní Yorùbá. Bẹ́ẹ̀ ni. Ní ìgbà tí òwò ẹrú fẹ́ bẹ̀rẹ̀, kó tó di pé òwò ẹrú gan bẹ̀rẹ̀, àwọn wo ni wọ́n kọ́kọ́ wá sí orílẹ̀-èdè aláwọ̀ dúdú? Àwọn Portuguese ní àwọn ẹni àkọ́kọ́ kó tó di pé British gan wá ìyẹn àwọn ará London, àwọn òyìnbó tá ń sọ yìí, kó tó di pé wọ́n dé. Wọ́n wá bá wa, wọ́n ti bá wa pé àwa náà ti lajú ìyẹn nílẹ̀ Yorùbá. Wọ́n ti bá wa pé àti mọ àwọn nǹkan kan, àmọ́ àkàntì ní láti àti ìmọ̀ bí wọ́n ti ń kọ nǹkan lẹ̀, àti tí ìmọ̀ bí wọ́n ṣe ń mọ̀ ọ́n kà. Àmọ́ a máa ń ṣe nǹkan tó lóyìnbó ń pè ní calculation, a máa ń ṣe nǹkan tó ń pè ní mathematics. Bẹ́ẹ̀ ni nígbà yẹn. But kí ni nǹkan tí mo wá fẹ́ sọ gangan ni pé àgbò àti Gẹ̀ẹ́sì ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì. Àwọn Portuguese ní àwọn baba ńlá baba wa sọ ní àgbò, tí wọ́n sì sọ àwọn British ní Gẹ̀ẹ́sì. Bẹ́ẹ̀ ni, kí ló fà á? Nígbà tí òwò ẹrú fẹ́ bẹ̀rẹ̀ nígbà yẹn, àwọn Portuguese ló kọ́kọ́ dé sí ilẹ̀ Africa, sí ilẹ̀ adúláwọ̀, kó tó di pé àwọn British dé. Àwọn ẹni yìí tí ń ṣe òwò ẹrú pẹ̀lú àwọn olórí jẹgúdújẹrá, ìyẹn àwọn corrupted kings, àwọn corrupted baales nígbà yẹn. So àwọn ti jọ mọ́ra wọn, àwọn Portuguese àti àwọn baba ńlá baba wa àgbà yẹn, wọ́n ti jọ mọ ara wọn, wọ́n sì jọ mọ owó ara wọn. Kó tó wá di pé British, àwọn yìí ní Gẹ̀ẹ́sì. Ẹ má gbàgbé o, àgbò ní àwọn Portuguese, Gẹ̀ẹ́sì ní British ní ilẹ̀ adúláwọ̀ lọ́dọ̀ àwa Yorùbá. So kó tó wá di pé àwọn British dé, òun ni àwọn Portuguese ti wà nílẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ ti ń ṣe business wọn. Àmọ́ ìgbà tí àwọn British dé, àwọn strategy tí wọ́n gbé wá, kẹ́sìn sọ pé ọwọ́ táwọn gbé wá yàtọ̀ sí ọwọ́ àwọn Portuguese nígbà yẹn. Ọwọ́ tí wọ́n gbé wá ni pé gbogbo nǹkan àwọn fẹ́ ní, wọ́n fẹ́ kó sí abẹ́ ara wọn. Àmọ́ àwọn Portuguese ní tiwọn, ní táwọn ní lọ́kàn ni pé káwọn ṣe iṣẹ́, káwọn ṣe òwò, káwọn jèrè, káwọn sì lọ, káwọn dé, káwọn lọ, káwọn dé. So kò sí business míì, kò sí òwò míì tí àwọn baba ńlá baba wa nígbà yẹn àti àwọn Portuguese jọ ń ṣe ju òwò ẹrú lọ. Wọn ò ní nǹkan kan míì. So wọ́n wá sọ láti ara òwò tó ń jọ ń ṣe yìí, wọ́n wá sọ àwọn Portuguese, wọ́n sọ wọ́n ní àgbò, wọ́n dẹ̀ sọ àwọn British ní Gẹ̀ẹ́sì. Ìdí tí òwe fi wá wá ni pé àgbò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì, iṣẹ́ ọwọ́ wa làwa ń jẹ. Òun ni wípé, ṣé ẹ mọ̀ wípé mo sọ pé ìyàtọ̀ wà láàrin Portuguese àti British nígbà yẹn. Strategy wọn, ìṣọwọ́ ṣe òwò wọn ó yàtọ̀ síra wọn. Fún ìdí eléyìí, àwọn Portuguese, àwọn àgbò, wọ́n wá òwò wọn ò lọ dáadáa nígbà tí àwọn British dé. Wọn ò fi bẹ́ẹ̀ wòran. Wọn ò dẹ̀ sọ pé bóyá àwọn ò ṣe òwò mọ́, wọn sọ pé bóyá àwọn ò ṣe business mọ́. So ní ìgbà yẹn wá lélẹ̀, nígbà tó jẹ́ pé àwọn British wọ́n ti wá gain upper power, wọ́n ti ní agbára. Àwọn corrupted baales nígbà yẹn. So àwọn ti jọ mọ́ra wọn, àwọn Portuguese àti àwọn baba ńlá baba wa àgbà yẹn, wọ́n ti jọ mọ ara wọn, wọ́n sì jọ mọ owó ara wọn. Kó tó wá di pé British, àwọn yìí ní Gẹ̀ẹ́sì. Ẹ má gbàgbé o, àgbò ní àwọn Portuguese, Gẹ̀ẹ́sì ní British ní ilẹ̀ adúláwọ̀ lọ́dọ̀ àwa Yorùbá. So kó tó wá di pé àwọn British dé, òun ni àwọn Portuguese ti wà nílẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ ti ń ṣe business wọn. Àmọ́ ìgbà tí àwọn British dé, àwọn strategy tí wọ́n gbé wá, kẹ́sìn sọ pé ọwọ́ táwọn gbé wá yàtọ̀ sí ọwọ́ àwọn Portuguese nígbà yẹn. Ọwọ́ tí wọ́n gbé wá ni pé gbogbo nǹkan àwọn fẹ́ ní, wọ́n fẹ́ kó sí abẹ́ ara wọn. Àmọ́ àwọn Portuguese ní tiwọn, ní táwọn ní lọ́kàn ni pé káwọn ṣe iṣẹ́, káwọn ṣe òwò, káwọn jèrè, káwọn sì lọ, káwọn dé, káwọn lọ, káwọn dé. So
kò sí business míì, kò sí òwò míì tí àwọn baba wa nígbà yẹn àti àwọn Portuguese jọ ń ṣe ju òwò ẹrú lọ. Wọn ò ní nǹkan kan míì. So wọ́n wá sọ wọ́n láti ara òwò tó ń jọ ń ṣe yìí, wọ́n wá sọ àwọn Portuguese, wọ́n sọ wọ́n ní àgbò, wọ́n dẹ̀ sọ àwọn British ní Gẹ̀ẹ́sì. Ìdí tí òwe fi wá ni pé àgbò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì, iṣẹ́ ọwọ́ wa làwa ń jẹ. Òun ni wípé ṣé ẹ mọ̀ wípé mo sọ pé ìyàtọ̀ wà láàrin Portuguese àti British nígbà yẹn. Strategy wọn, ìṣọwọ́ ṣe òwò wọn ó yàtọ̀ síra wọn. Fún ìdí eléyìí, àwọn Portuguese, àwọn àgbò, òwò wọn ò lọ dáadáa nígbà tí àwọn British dé. Wọn ò fi bẹ̀ wòran. Wọn ò dẹ̀ sọ pé bóyá àwọn ò ṣe òwò mọ́, wọn sọ pé bóyá àwọn ò ṣe business mọ́. So ní ìgbà yẹn wá lélẹ̀, nígbà tó jẹ́ pé àwọn British wọ́n ti wá gain upper power, wọ́n ti ní agbára ju àwọn. So ohun tó wá mú òwò yẹn wá gangan ni wípé àwọn Portuguese wọ́n ṣe business wọn, àwọn British wọ́n ṣe business tọ̀dọ̀ wọn náà. Business kan náà lọ́jọ́ ṣe, wọ́n jọ ń ra ẹrú ni. Àmọ́ ohun tí àwọn British fẹ́ ń gbà yẹn ni pé kí àwọn Portuguese náà wà lábẹ́ àwọn gẹ́gẹ́ bí àwa Africans náà ṣe wà ní abẹ́ àwọn ìyẹn nínú ilẹ̀ Yorùbá, but wọn ò gbà, wọn ò jọ gbà fúnra wọn ni. Torí pé ẹni abálábà òun gangan ni bàbá. Òwe yẹn ni wọ́n tẹ̀lé ní ìgbà yẹn pé lóòótọ́ ẹ lè lágbára ju àwọn lọ, ẹ dẹ̀ lè láwọn èèyàn ju àwọn lọ. Àmọ́ ẹ bá wọn níbí báyìí ni. So ẹ ò bọ́ wa, àwa náà ò bọ́ yín. Sọ̀rọ̀ mi yé yín. Wọ́n ní mo fẹ́ sọ pé tí ìwọ bá gbà fún yàn tí pé eléyìí ni ẹni tó dáa jù, tí ẹni kejì náà gbà fún ẹni míì pé ẹni yìí ló dáa jù, wọn ò jọ jẹ lábẹ́ ara wọn. Oníkálùkù náà ni ó ní owó lọ́wọ́. Bí ká sọ pé footballers méjì, Ronaldo àti Messi, ká sọ pé Ronaldo dáa ju Messi lọ, Messi dáa ju Ronaldo lọ. Àwọn méjèèjì náà ni wọ́n jọ dáa. Sọ̀rọ̀ mi yé yín. Ẹnìkan ò gbàjẹ lọ́wọ́ ẹnìkan wọn nínú àwọn méjèèjì. Fún ìdí eléyìí ńkọ́, àgbò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì, iṣẹ́ ọwọ́ wa làwa ń jẹ. Ó sì tún lè túmọ̀ sí wípé ẹni tí ó bá lọ́rẹ̀ẹ́ tó bá ń ṣe ìgbéraga sí ọ pé mo ní owó ju ẹ lọ, mo lọ́lá ju ẹ lọ, fi í lẹ̀. Nígbà ìgbà tí ò bá ti bọ̀, àgbò rẹ kò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì tiẹ̀, iṣẹ́ ọwọ́ rẹ ló ń jẹ. Ire o.